ẹ káàbọ̀ sábàlá tó tó ṣe bí òwe Yorùbá. ẹ kú ojúmọ́ gbogbo ọmọ Odùduwà, ẹ kú ojúmọ́ gbogbo ọmọ kóòtù òjíire. Ní òwúrọ̀ yìí ohun tí a máa gbé yẹ̀wò òun náà ni òwe. Àwọn Yorùbá máa pa òwe kan tí wọ́n máa pa báyìí wípé ọ̀pẹ̀rẹ̀kẹ́tẹ̀ ń dàgbà inú adámọ̀ ń bàjẹ́, ṣùgbọ́n àwọn kan a máa ṣe òwe yìí pa, wọ́n a mọ̀ pé ọ̀pẹ̀rẹ̀kẹ́tẹ̀ ń dàgbà inú ádámọ̀ ń bàjẹ́, léyìí tí kò rí bẹ́ẹ̀. Èyí tó bójúmu gangan òun ni wípé ọ̀pẹ̀rẹ̀kẹ́tẹ̀ ń dàgbà inú adá ìmọ̀ ń bàjẹ́. Ádámọ̀ òun ni èèyàn, adá ìmọ̀ ni ẹni tí ó ń dá ìmọ̀ látara ọ̀pẹ. Kí ni à ń pè ní ọ̀pẹ̀rẹ̀kẹ́tẹ̀? Ọ̀pẹ̀rẹ̀kẹ́tẹ̀ túmọ̀ sí igi ọ̀pẹ, léyìí tó jẹ́ wípé àwọn adá ìmọ̀ nígbà tí igi ọ̀pẹ yìí tí ò bá tí ì ga púpọ̀, tí ò tí ì ga ju orí lọ, wọn a máa dá ìmọ̀ láti ara rẹ̀. Àmọ́ tó bá ti di wípé ó ń ga ju ẹni tó ń dá ìmọ̀ lọ, tó ń ga ju adámọ̀ lọ, inú àwọn tó ń dá ìmọ̀ látara rẹ̀ inú ó bẹ̀rẹ̀ sí ní bàjẹ́ wípé kíní ti ń bọ́ lọ́wọ́ àwọn, wípé bó làwọn ó ṣe máa rí gbogbo ìmọ̀ táwọn ń dá lára rẹ̀ tẹ́lẹ̀, bó làwọn ó ṣe máa rí dá. Náà fi máa ń sọ wípé ọ̀pẹ̀rẹ̀kẹ́tẹ̀ ń dàgbà inú adámọ̀ ń bàjẹ́, kìí ṣe inú ádámọ̀ o. Èèbó rẹ̀ ni the translation in English is, it is not everyone that loves to see you being able to achieve big things in life. So you need to be very careful with the kind of people you keep around you. Thank you. And don't forget to subscribe to our YouTube channel, Yoruba Worldview. Don't forget to like, comment and share. Àṣà àti ṣe Yorùbá ò ní bàjẹ́. Michael lèmi jẹ́, Fádélé ẹyinjú Elédùmarè tí ò ṣe é fi gígùn. Ó dàbọ̀.